ta ló lóyún nínú gbogbo wọn mo báyìí. ti sọ̀rọ̀ ẹni tó lóyún lélẹ̀ òkú lè gan sọ tí bá gbóyún èfó lóhùn apá mi kó màá rọ́wọ́ òun yẹ bèbí ẹ̀ gan sọ ó pè mí ẹni ẹgbẹ́ mi gan wà ń bẹ̀ pé màá rọ́ ọwọ́ ọ̀rẹ́ ẹgbẹ́ yẹ bèbí gan sọ pé ọ̀pọ̀ ni mò ń bímọ sí pé òbí lè tẹ́lẹ̀ yìí ẹgbẹ́ yẹ gan sọ pé apá mi gbóyún máa gbóyún èfó. oyún tí wọ́n ń sọ ń pa ẹ̀ ta ló lóyún yẹn. èmi mo ní. èmi mo ní. ó dá yín lójú. ó dá mi lójú. ẹlẹ́yìn ni ẹ̀yin lóyún. èmi mo ní mo dẹ̀ lẹ́rìí tó dá mi lójú. ẹ̀rí wo lẹ ní. da òpin February ọdún yìí àìjọ gbé papọ̀ ni ìwòye ọdún tó kọjá ebè kan la jọ gbé. ìwòye ọdún tó kọjá. bẹ́ẹ̀ ni sàdá February ọdún yìí. ẹjọ́ gbé papọ̀ ni. olùyàwó yín ń gbé. ọ̀dọ̀ mi ló ń gbé. tó ti ń sùn tó ti ń. bẹ́ẹ̀ sà. látọdún wo ló ti dọ́dọ̀ yín. àti 2024 ló ti dọ́dọ̀ mi. oṣù wo ní 2024. mi ò mú oṣù yẹn. ẹ mọ̀. bẹ́ẹ̀ sà. ẹni Ògúnléyẹ kọ́ ló lóyún ẹ sì ní Kúnlé kọ́ ló lóyún ta lẹ sọ pé ó lóyún lọ́sẹ̀ tó kọjá. Ọlọ́ládé. ẹni. bẹ́ẹ̀ Sanni. Sanni Ọlọ́ládé Mr Money pé àwọn ni ó lóyún lẹ́sọ̀ lọ́sẹ̀ tó kọjá. bẹ́ẹ̀ ẹ wojú àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta tó wà lẹ́yìn yẹn ẹ wojú wọn ẹ wẹ̀yìn gan mo ti rí hàn. ẹ ti rí wọn. mo ti rí. ta lẹni tí ó lóyún yẹn nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ọ̀nà mo sọ̀rọ̀ mo ti sọ ní gẹ́jọ. ẹnà kásí kálímọ̀ ní dákò. bàbá ọlọ́mọ lélẹ̀. bàbá ọlọ́mọ nìyẹn. bẹ́ẹ̀. bàbá ọlọ́mọ mo bá ẹ yọ̀ ẹ kú oríire ire ákàrí o àmín. ẹ dìde ná a padà pè yín ẹ jẹ́ kí bàbá ọlọ́mọ kó wá tẹ̀nítẹ̀ní gan lẹ́bi sọ pé bàbá ọlọ́mọ rẹ̀ ẹ fẹ́ràn wọn gan àbí ẹ jókòó ná àti ẹ fẹ́ràn wọn gan. bẹ́ẹ̀ ni sà. má bẹ́ẹ̀. ẹ láìkí wọn gan. bẹ́ẹ̀ sà. Kai tí ẹ bá tún padà wáyé lọ́jọ́ míì bẹ́ẹ̀ ni. àwọn lẹ́tùn yàn gẹ́gẹ́ bí ọkọ. bẹ́ẹ̀ ni. Kai ó yá sọ pé my husband I love you. my husband I love you torí sọ̀rùn. I love ẹ máa bọ̀ sà ẹ máa bọ̀ sà ẹ jókòó bá àwọn ibẹ̀ náà lẹ́ jókòó sí. ẹ káàlẹ́ sà. ẹ káàlẹ́. ẹran létí ó kọ yín. Rasaki Sanni. báwo lẹ ṣe jẹ́ sí arábìnrin yìí. èmi lọkọ ẹ̀. ẹ̀yin lọkọ ẹ̀. oyún tí wọ́n ń sọ ń pa ẹ̀ tí wọ́n ń wá tá ń wá oyún torí oyún làwa ṣì ń wá báyìí ta ló lóyún yẹn. èmi mo ní. èmi mo ní. ó dá yín lójú. ó dá mi lójú. iṣẹ́ wo lẹ̀ ń ṣe. bíríkìlà mo ń ṣe. ládùúgbò wo lẹ ti ẹ ṣe é bó lẹ ń gbé gan. ẹni mò ń gbé ṣáìdì móbìlì náà. bíríkìlà ní iṣẹ́ bíríkìlì ni ẹ ń ṣe. bẹ́ẹ̀. ṣé ẹ mọ̀ pé ẹ ti ní ọmọ kan rí. bẹ́ẹ̀ sà. tó jẹ́ pé lọ́jọ́ tẹ̀ ń ṣe némì ni wọ́n wá gbé ọmọ yẹn lọ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni. àbí. bẹ́ẹ̀ni. kò sí rán bẹ́ẹ̀. kò sí rán bẹ́ẹ̀. lọ́jọ́ némì ni bàbá mi wá gba ọmọ yẹn lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni. kí ló wá fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀yin lẹ lóyún eléyìí. nǹkan tí mo fi mú dẹ́ mọ́lẹ̀ ni pé èmi mo lóyún yìí ìgbà tí mo fẹ́ ní 2023 mo ṣe fẹ́ ní 2023 ó wá da 2024 wọ́n á ní pé kó kẹ́rù wá ó dẹ̀ kẹ́rù wá sílé mi àdèjọ́ ń bá ìrìn àjò fẹ́ àtọkọ àtìyàwó àfi ń bá lọ. bàbá tó wà lẹ́yìn yẹn Mr. Kúnlé ṣe mọ̀ wọ́n. mi ò mọ̀ o. ẹ mọ̀ wọ́n. rárá. ṣé obìnrin yìí sọ fún yín wípé òun ní ẹnìkan tí ń jẹ́ Ògúnléyẹ rí. ṣé Ògúnléyẹ ó sọ fún mi. ó sọ fún yín. ó sọ fún mi. ìgbà tó sọ̀rọ̀ ti Mr. Kúnlé fún yín ṣó sọ̀rọ̀ Mr. Kúnlé fún yín rí. rárá ọjọ́ kan báyìí ni mo fi mọ̀ pé ó sọ̀rọ̀ Mr. Mai. ló sọ̀rọ̀ Mr. Mai. ló sọ fún mi. kí ló sọ nípa ọ̀rọ̀ Mr. Mai. ó ní èèyàn kan ń disọ́pù. wọ́n wá ní báwo ló ṣe lè máa disọ́pù ẹ ṣe bó ti wà lọ́dọ̀ mi báyìí. ó ní ó disọ́pù ìgbà tó máa sọ̀rọ̀ náà ó ní wàá rọ́wọ́ òun o torí mo wà bẹ́ẹ̀ lọ́jọ́ òun bó ṣe kọ́ ẹ̀ ó ní wàá rọ́wọ́ òun o ó ní wàá rọ́wọ́ òun ó ní lọ lóyún fẹ́ ni mí ó ní wàá rọ́wọ́ òun iwájú ọlọ́ àti èèyàn ọjọ́ tó fẹ́ bímọ ẹ̀ akọgbé lọ sọ́dọ̀ ìyá àgbèbí yẹn ló tẹ̀ pè mí pé kí n wá o iwájú ọlọ́ àti èèyàn mo ṣe débẹ̀ lọ́jọ́ yẹn lọ́jọ́ Friday àbí ọjọ́ Thursday ọwọ́ madam ẹ̀ wá ká mọ́ madam ẹ̀ wá gbé wa lọ sí Sekinat ní alẹ́ ìgbà tó wá débẹ̀ wọ́n ṣe débẹ̀ ni dókítà yẹn wá ní ó ní oyún ilé ó ní kò lè bí o
ọmọ ti kú sínú ẹ̀ ọjọ́ ẹ̀ náà ṣe operation fún. ṣùgbọ́n mo gbọ́ pé ọjọ́ 18 oṣù kẹwàá lọ́mọ kú. bẹ́ẹ̀. báwo ló ṣe wá jẹ́ torí ẹ sọ wípé ibẹ̀ wọ́n ti ṣe operation fún ṣùgbọ́n àwa gbọ́ pé ọjọ́ 18 oṣù kẹwàá lọ́mọ kú. bẹ́ẹ̀ rárá kì í ṣe ọjọ́ ẹ̀ ṣé ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tí ọwọ́ màdámù ìyá àgbèbí yẹn ni ìyá àgbèbí yẹn gbé wa wá síbẹ̀ ọjọ́ ẹ̀ ló gbé wa wá a lọ bẹ̀ lọ́jọ́ Thursday alẹ́ Friday ló gbé wa wá bẹ̀. bó ni ìyàwó yín ń gbé. ọ̀dọ̀ mi ló ń gbé. tó ti ń sùn tó ti ń. bẹ́ẹ̀ sà. látọdún wo ló ti dọ́dọ̀ yín. àti 2024 ló ti dọ́dọ̀ mi. oṣù wo ní 2024. mi ò mú oṣù yẹn. ẹ mọ̀. bẹ́ẹ̀ sà. kí ló wáá fi dá yín lójú pé ẹ̀yin lè lóyún báyìí. ìgbà tí mo bẹ ó sọ fún mi ìgbà tó pé oṣù kan ó sọ fún mi ìgbà tó pé oṣù méjì ó sọ fún mi wọ́n á ní pé ṣé kìí ṣe ẹnìyẹn ló lóyún ó ní rárá. ẹ sọ pé ṣé kìí ṣe ẹnìyẹn ló lóyún. ó ní rárá ó ní èmi ni mo lóyún ẹ̀dẹ̀ mọ̀ pé obìnrin ló mẹ́ni tó lóyún. tó lóyún fún. bẹ́ẹ̀. ara ń fún yín lẹ́yìn náà ṣe béèrè pé ṣé kìí ṣe ẹnìyẹn ló lóyún. ẹ mọ̀ pé ìgbà tóbìnrin ti dú mi bad. torí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀. pé ọjọ́ némì. gangan tẹ̀ ti múra némì. bẹ́ẹ̀ sà. bàbá mi wá gba ọmọ lọ́wọ́ yín. bẹ́ẹ̀. ọ̀rọ̀ yẹ kí n béèrè lọ́wọ́ ó ní èmi mo lóyún sẹ́ẹ̀ obìnrin ló dé mẹ́ni tó lóyún. obìnrin ló mẹ́ni tó lóyún. bẹ́ẹ̀ sà. oṣù wo lóbìnrin yìí sọ fún yín pò ń lóyún. ìní ló ní òun lóyún January ló ní òun lóyún. January lóyún. January 2025 tá a wà yìí. ló lóyún. bẹ́ẹ̀ sà. oyún yẹn ti mú láti bí oṣù mẹ́sàn-án yẹn. ó ṣáà tó ń rọ́jú tó ń ṣe. oṣù kẹwàá ló bímọ. oṣù kẹwàá ló bímọ. January sí oṣù kẹwàá ó pé 9 months. okay ẹ jẹ Mr. Kúnlé ẹ wá ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà olóòtú. ẹ rán mi ní etí orúkọ yín Mr. Ali. èmi ni Kúnlé Afọlábí látàṣọ Ayégúnlẹ̀. ẹlẹ́yìn ni ẹ̀yin lóyún. èmi mo ní mo dẹ̀ lẹ́rìí tó dá mi lójú. ẹ̀rí wo lẹ ní. da òpin February ọdún yìí àìjọ gbé papọ̀ ni ìwòye ọdún tó kọjá ebè kan la jọ gbé. ìwòye ọdún tó kọjá. bẹ́ẹ̀ ni sàdá February ọdún yìí. ẹjọ́ gbé papọ̀ ni. bẹ́ẹ̀ ni ìparí oṣù kejì ọdún lajà ló wá fi kẹrù ẹ̀ lọ lé ìyá ẹ̀ èmi wá kó tèmi lọ sásọ. so oyún yẹn òun fúnra rẹ̀ ó wà lọ́dọ̀ yín ní February. ó wà lọ́dọ̀ mi dá February ibi tá àdìjọ wálé lọ nínú oṣù kẹsàn-án bàbá yẹn wà ní odò àdó olóyè ní káfọ orúkọ olóyè rárá olóyè wọ́n tiẹ̀ ti pè mí mo fẹ́ pè wọ́n máa pè wọ́n ní ìsìn múnà ti ṣe ìwádìí dọ́dọ̀ wọn láti pè wọ́n pé mo gbọ́ nǹkan kan mo wá wáṣẹ́ bá iṣẹ́ ìwádìí dọ́dọ̀ wọn màá pe nọ́mbà wọn mo sì ti sọ fún wọn pé màá pè wọ́n o pé eléyìí ò ṣe pé bóyá ẹ tójú bọ̀rọ̀ àwa la báṣẹ́ ìwádìí dọ́dọ̀ yín mo ń gbọ́ yín sà. so mo dẹ̀ lẹ́ àwọn ẹ̀rí pọ̀ lóríṣiríṣi gbogbo bóyá ẹ̀jẹ̀ lónìí yẹn ló wá ń bá mi ní àsọ yẹn tó wá ń gba oúnjẹ 30,000 naira ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àwọn ará gáràjì mi àwọn náà ń gbé àwọn ará gáràjì mi gan máa gbọ́ bí mo ṣe sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ ní ọ̀nà kàrẹ́. ṣé ẹ mọ Mr. Lọ́ládé. èmi ò mọ mi dẹ̀ rí tracy ṣe rárá. rí bẹ́ẹ̀ ni. ṣé ẹ ti ẹ̀ẹ́dẹ̀ kẹ́fín bóyá obìnrin lọ ń sun ilé kan. ìyá ẹ̀ mo ti sọ̀rọ̀ náà níbí rí pé ìyá ẹ̀ ní òun fẹ́ bẹ ọmọ oníṣẹ́ pé ìyá ẹ̀ ló dùjà sí wa láàrin gbogbo iṣẹ́ tí mo ṣe lọ́dún tó kọjá sà àgbàdo tí mo gbẹ̀ 4 acres ni mo bá ọ̀gá yẹn ṣiṣẹ́ ní àṣọ Ayégúnlẹ̀ abúlé ṣòwò ni ẹni yẹn jẹ́ so gbogbo àgbàdo yẹn arábìnrin yẹn gbé báàgì mẹ́rin ló máa tó a ti dé ọ̀dọ̀ mi lọ́wọ́ ìrọ̀lẹ́ àkàgbàdo àjílọ́kọ láàárọ̀ ọjọ́ kejì àlọ́ wá àgbàdo yẹn àwọn èèyàn mi tó ń jẹ́ dẹ́bànà tó dàbá mi gbé ìyá ẹ̀ àwọn tí bá garaajì báyà máa gbọ́rọ̀ mi mo ṣe sọ̀rọ̀ bí ìyá ṣe sun àgbàdo lòun ṣe sísè. nínú àgbàdo yín yẹn. bẹ́ẹ̀ ni sà. àmọ́ Mr. Ọlọ́ládé sọ wípé 2023 làwọn ti jọ wà papọ̀ bí bàbá lẹ rọ nìyẹn sà olóòtú. wọ́n sì ní wọ́n ní ọkọ ṣé ń gbọ́rọ̀ mi wọ́n ní ilé wọn ló ń gbé. ẹrù ìgbà tí àwa jà yẹn ilé ìyá èmi wá tó láti pè mí
tó wá bẹ́ẹ̀ kò sí kan tá à ń jẹ ilé ìyá ẹ̀ máa ti wá fún lówó kó tó dà pé machine ń dọ́wọ́ mi so òun náà tún wá mi wá ẹ bá bèè lọ́wọ́ arákùnrin olóòtú pé ìgbà tó wá lo ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ní ọ̀dọ̀ mi yẹn ibo ló sọ fún ẹni tó ní òun jẹ́ ẹjọ́ kọ ẹ̀ ibo ló sọ fún pé òun máa ń lọ nígbà yẹn. ok béèrè náà lè béèrè lọ́wọ́ ẹ dìde ẹ jẹ́ ń bá bàbá yìí sọ Mr. Lọ́ládé ìgbà tíyàwó yín bá tí ò bá wá sílé tó lọ bọ́ná máa ń dágbére fún yín. a nù lọ sọ́dọ̀ ọ̀dọ̀ mọ́mì ẹ̀ ló máa lọ. bí ọjọ́ mélòó náà fi ń lọ ọ̀dọ̀ mọ́mì. ó máa lo ọjọ́ méjì ìgbà mi wọn á lo ọjọ́ mẹ́ta. lọ́dọ̀ mọ́mì wọn. torí kì í ṣe olírìnkùnrin bó ṣe wà yẹn kì í ṣe olírìnkùnrin. ṣé ẹ ti wá wọn dé ìgbà tó bá wá lò ń lọ ọ̀dọ̀ mọ́mì yẹn ṣé máa ń lọ ọ̀dọ̀ mọ́mì yẹn. rárá mo máa pe mọ́mì ẹ̀ ìgbà tí mọ́mì ẹ̀ wà ní Èmùrè mo máa pe mọ́mì ẹ̀ tó rárá mọ́mì ẹ̀ ò yá. kì í ṣe onírìnkùnrin báyìí. kì í ṣe olírìnkùnrin. ẹ nífẹ̀ẹ́ gan. mo nífẹ̀ẹ́. ṣé ẹ ti bímọ rí. mo ti bímọ rí mo ti bímọ ẹyọ kan rí. ẹ̀bọ́n ọmọ yẹn náà ti gbà lọ yẹn. ẹ̀rọ ọ̀tọ̀ nìyẹn. ok mi ì ṣe nǹkan tó ṣẹlẹ̀ mo kọ́kọ́ ìyàwó yẹn ìgbà tí ìyàwó yẹn wà lọ́dọ̀ mi mo kọ́ bí ẹyọ kan ó wá lọ sí tó wá lọ gbóyún mi níta. ẹ̀dọ́rọ́ náà ìgbà tí ìyàwó yẹn wà lọ́dọ̀ yín ó bí kan ó wá lọ gbóyún. mi níta. lọ́dọ̀ ẹlòmíì. níta bọ́tí ilé àkọ́bí tó bí fún mi yẹn ọmọ mi ni. ṣé ẹ lè ṣe ni. mo lè ṣe. ó dá yín lójú. ó dá mi lójú. ẹ lè ṣe dáadáa. bẹ́ẹ̀ sà. ìyàwó yẹn wà nílé ọ̀dọ̀ yín. ó bí wọn kan. ṣé ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ òun ṣiṣẹ́ nọ́ọ̀sì nílé àbí hospital bí yìí ó ṣe wá dọjọ́ ẹ̀ nìyẹn wọ́n wá wo irinṣẹ́ ẹ̀ wọn náà mọ̀ yín kí lòun ṣe tó wà sọ pé náìtì lòun ṣe ó ṣe wá dọjọ́ ẹ̀ nìyẹn àmì ara kan sọ mí pé ọmọ yín ó ń dókó pẹ̀lú mi o. ó ṣèṣekúṣe. pé ó ń ṣèṣekúṣe ó ṣe wá dọjọ́ ẹ̀ nìyẹn ipò yẹn wá ti ń ga wọn á béèrè lọ́wọ́ ẹ̀ wọn á lọ pé àbúrò mi Dòwú mo pè lórí sẹ́ẹ̀tì mo ní ẹ̀lò Ìdòwú mo ní ọmọ tó jẹ́ pé náìtì ló ń ṣe ní everyday mo ní oyún tó wà nù ẹ̀yìn mo ní kì í ṣèmi mo ní oyún yìí o níwájú Ọlọ́run àti èèyàn ó ṣàwá kígbe síta ó ní èmi mo ní oyún sẹ́ẹ̀ ó ní báwo lọ́wọ́ ṣe wà lèmi tí màá máa sọ pé. torí àkókò ṣọmọ yẹn náà padà wá gbà lọ yẹn. òun lọ gbà lọ yẹn. lọ́jọ́ mímì yẹn. kì í ṣe ọjọ́ mímì ọ̀sẹ̀ tó tẹ̀lé. ok ọ̀dà sáà obìnrin yẹn ló máa ń dágbére ọjọ́ mẹ́ta ṣó ti lọ ọ̀sẹ̀ kan rí. ṣé ìyàwó mi ẹ̀rọ kò lọ ọ̀sẹ̀ kan rí. ọjọ́ tó lọ ju èwo ló tó ọjọ́ mélòó. ọjọ́ méje ọjọ́ mẹ́ta ló máa lọ sọ́dọ̀ mọ́mì. ẹ dìde madam ẹ wá madam. yes sir. kí ló fàjà ẹ̀yin àti Kúnlé nínú oṣù kejì. oṣù kejì àjọwà lóṣù kejì àti fìràlẹ̀ àti wọn ló pa gbogbo èdè kẹsàn-án rálé pa bó ṣe parọ́ mọ́ mi kiri nìyẹn. ìgbà tó mo ní fọlọ́pàá mú mi gan gbà yẹn tó ní mo jówó ní 35,000 ọlọ́pàá ọdọ òkè ọdọ àdó ló mú mi lọ sí gbà yẹn tó ọmọ ọgbọ́n nípa fẹ́ mú àmúrọ̀bà tó ọmọ akọ́pù wà ń gbà yẹn bó ṣe parọ́ mi kiri nìyẹn. bọ̀mọ́ mi yín sọ wípé ó máa ń lù yín. bẹ́ẹ̀ni. làwọn ṣe ní pé kó má fẹ́ yín mọ́. àti sáwọn gan mi kò ti pẹ́ mi lè fẹ́ mo ti fẹ́ kan pé rí òun ló gbà pé. ṣùgbọ́n ẹ̀yin fúnra yín sọ níbi lọ́sẹ̀ tó kọjá pé ẹ wà lọ́dọ̀ ara yín pé oṣù kejì lẹ jà. ara òun ló sọ bẹ́ẹ̀ oṣù kejì òun ló sọ bẹ́ẹ̀. ẹ̀yin fúnra yín sọ níbi lọ́sẹ̀ tó kọjá pé oṣù kejì. òun ló sọ tó fi jòkó síbí èmi jòkó síbí tẹni kó ní káwa níjọ́ mẹ́jọ ìdí. ok ìgbà tẹ́ ẹ wálé lọ sí ìjọba tí ẹjọ́ wálé lọ sí ilé bàbá olóyè kan lódò àdó tẹ́ wálé lọ ẹ bá wálé lọ. mo ṣe parọ́ mọ́ mi kiri èmi bá wálé lọ. mò ń bọ̀ ẹ jẹ́ kí n ta ló lóyún nínú gbogbo wọn báyìí. mo ti sọ̀rọ̀ ẹni tó lóyún lélẹ̀ òkúlẹ̀ gan sọ tí bá gbóyún èfó lóhùn apá mi kó màá rọ́wọ́ òun yàgbé bí ẹ̀ gan sọ ó pè mí ẹni ẹ̀kọ́ mi gan wà ń bẹ̀ pé màá rọ́ ọwọ́ ẹgbẹ́ yàgbé gan sọ pé ọ̀pọ̀ ni mò ń bímọ sí bí òbí lè tẹ́lẹ̀ yìí ẹgbẹ́ yẹn gan sọ pé apá mi gbóyún èfó oníbàwọ̀ wẹ̀. má jà ọdún àpamí bẹ́ẹ̀ ni kó màá rí ọwọ́ òun. ọdún àpamí bẹ́ẹ̀ màá rí ọlẹ́rìí bí ó sọ pé òbí mi kì í lọ sẹ́yìn ẹbí mi lọ sẹ́yìn ọlẹ́rìí màá bí mi níbẹ̀ tòbí ẹ̀yìn tó lé kó màá rí ọwọ́ òun bẹ́ẹ̀ ni nǹkan ló lóyún. ẹni sòrò àǹtí ẹ má wọ. bọ́n àpamí bẹ́ẹ̀ màá rí ọwọ́ òun. ẹ má wọ ẹ ṣe àǹtí ẹ dìde bọ́dá ẹ wá. ọwọ́ ẹ ti ẹ kálẹ́ sáà làgbà. ẹ kálẹ́ olóòtú. kí lorúkọ yín sá. orúkọ mi ni madam máa mú yín lọ ta náà. Sẹ̀san ni orúkọ tètè mi láti ìlú Aṣọ Ayégúnlẹ̀. báwo ni Kúnlé ṣe jẹ́ sí yín. ó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sí mi.
gbogbo ọmọ Nàìjíríà ló ń gbọ́ mi báyẹn gbogbo àìsàn òdodo mo ìmí mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni olótú àti gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi bá ní kẹ́ bá mi béèrè lọ́wọ́ ìyá yẹn ǹjẹ́ ó tiẹ̀ mọ̀ mí. mọ̀ o. Ọlọ́run ò mọ̀ yín. bẹ́ẹ̀ni mi mẹ́mọ́. ní ọjọ́ 9 sí bíbá yìí ó tẹ̀ dùn mí torí pé bàbá wa ìyẹn pásọ̀ wa wọ́n travel but lágbára Ọlọ́run wá bá wa láyọ̀ pẹ̀lú àlàáfíà. ṣé bàbá tó máa ń wá bí yẹn. no àwọn olùṣọ́ àgùntàn wa ní CAC ní ìlú Àsọ̀ torí pé ìgbà ẹni ìyá wa ní sí ìlú Àsọ̀ ní dédé agogo bíi 8:30. mọ̀lá ìyàwó. mọ́mì arábìnrin yìí okay. àti ìyá ẹ̀ wọ́n jọ wá ni so tó wá ń bẹ arákùnrin yìí so pé kó jọ kó dákun kó dàbọ̀ pé àwọn ti ṣẹ̀ so bàbá ṣáà dáàdi wa wọ́n gbóhùn gbogbo Àsọ̀ lówó jọ lálẹ́ Ìjẹ̀ṣàn síbí gbogbo àwọn aráàsọ̀. ìṣẹ́ lẹ́yìn ìgbà tá a parí program. no yàrá no kó tó di pé wọ́n ṣe program náà ti wá sí ọ̀dọ̀ wa ní ọjọ́ Thursday. ṣé tó fi pè wá yẹn. bẹ́ẹ̀ ni yàrá ọ̀tọ̀ ni wọ́n náà ọ̀tọ̀ nìyẹn torí dáàdi gbóhùn wọn sílẹ̀ ó wà lórí fóònù wọn ó ka wọn lára gan but program tó ń lọ wà lórí òkè báyìí so fóònù yẹn àǹbá mu wá síbí tó ń sọ pé òun lọ́kọ òun ní òun bímọ fún but èmi ní ìgbàgbọ́ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ ní ọjọ́ 9 lénìí kó tẹ̀ jó ohun ìyẹn lásán kí gbogbo ọmọ Nàìjíríà kan lè gbọ́ irọ́ tí à ń pa torí arábìnrin yẹn ò mọ̀ mí but tó bá di ohun wọn tó bá lè bá mi gbà kalẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi ń sọ pé nípa ti ọ̀rọ̀ oko torí gbogbo ẹ̀ èmi gẹ́gẹ́ bí èèyàn kan torí tí n bá dé tí arábìnrin yẹn bá wá mo máa lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí mo wá bá nínú ilé fúnra tí màá dẹ̀ wá kí arábìnrin àti ọmọ ẹ̀ kékeré obìnrin ṣe fún mi. ìgbà yẹn nìyẹn táwọn fẹ́ra nìyẹn ìgbà ìfẹ́ra nìyẹn wọ́n ìmúgbà yìí ìgbà ìfẹ́ra nìyẹn. ẹni sùúrù àǹtí. níwọ̀nba ilé tó ìṣojú mi nínú ọdún yìí ni mò ń sọ àti ọdún tó kọjá tí nípa ti ọ̀rọ̀ oko ti àgbàdo gbogbo ẹ̀ ló ìṣojú mi so because gbogbo nǹkan tí à ń fà yìí Ọlọ́run ló ní Ọlọ́run lóòótọ́ ló tó obìnrin ló mọ èèyàn tó ní oyún but nǹkan tí arábìnrin bó ṣe ń sọ pé òun ti ẹ̀ mọ̀yàn but tí gbogbo àwọn ará ẹ̀sọ̀ mo mọ̀ pé gbogbo wọn ń gbọ́ mi láṣálẹ́ yìí ó wù mí olótú wọ́n bá wa ṣe àbẹ̀wò dé ìlú Àsọ̀ títí dé Ìjẹ̀ṣàn ní arábìnrin àti ìyá rẹ̀ àwọn agbófinró ló wá ń mú wọn kúrò ní wájú ilé arákùnrin yìí arákùnrin ṣọ́ọ̀ṣì ló sùn mọ́jú torí pé ó ní ọ̀rọ̀ ti dọ̀rọ̀. mo ń bọ̀ ìdúró ẹ káalẹ́ sà ẹ káalẹ́ bàbá. yes sir orí gbogbo ayé ń gbọ́ yín báyìí bàbá ẹ rán mi létí ó kọ yín torí mo báṣẹ́ ìwádìí dọ́dọ̀ yín lórí ọ̀rọ̀ yìí. mo ní a bá iṣẹ́ ìwádìí dọ́dọ̀ yín lórí ọ̀rọ̀ àwọn olóyún àlóyún. ókè lórí àdó. bẹ́ẹ̀ ni kí lorúkọ yín sà. olóyè níyì àwòrò láti odò àdó. láti odò àdó. ṣé ẹ mọ Kúnlé Mr. Kúnlé ṣe mọ̀ wọ́n rí. mo mọ Kúnlé mo kọ Kúnlé ọ̀rẹ́ mi ni mo wà bí kan lọ́jọ́ kan Kúnlé náà ń wálé ó ní ìyàwó wà lóyún pé bọ̀dù ń fẹ́ kúrò níbi tí òun wà ní Àsọ̀ ó tó dìgbà tá a bímọ. mo dẹ̀ ní ilé wà ní ọ̀dọ̀ mi ní odò àdó ní ọ̀nà tẹ̀lẹ́fíà. tó ó dẹ̀ náà á wá wò ó ọjọ́ kejì ló wá ní ọjọ́ yẹn lọ́sẹ̀ láì lọ wá débẹ̀ tá a wá wo ilé ó wo ilé yẹn ó lóun pẹ̀lú ìyàwó wọn á wá. ṣé ìgbọ́rọ̀ mi. a wà pẹ̀lú gbogbo ayé ń gbọ́ yín káàkiri àgbáyé wọ́n ń gbọ́ yín báyìí. ó lóun pẹ̀lú ìyàwó wọn á wá ìgbà tó pẹ̀lú ìyàwó ẹ̀ padà wá òun pẹ̀lú ìyàwó ẹ̀ lóyún sínú wọ́n jọ wá ni. kódà wọ́n ti jókòó wá pè mí kò ṣẹ̀ wá bá wọn bẹ̀ ni. ìgbà tó ń wo ilé yẹn ọmọ tó wà nínú rúùmù yẹn ọmọ yẹn fẹ́ kó ẹrù bíi méjì tó wà bẹ́ẹ̀ jáde but mo fẹ́ fọmọ yẹn ní chẹ́ǹjì kan tó wọ ẹ̀ kù. Kúnlé dẹ̀ ti rí ilé yẹn tẹ́lẹ̀ tó bọ̀ ìgbà tí ìyàwó ẹ̀ wá ìyàwó ẹ̀ wá ní nǹkan tóun fẹ́ máa tà ló ń tà ní àdúgbò yẹn ni Kúnlé àwa sọ fún pé onírú kò ní kú níyọ̀ má tà pé ó free láti ta nǹkan tó bá wù ú
Kúnlé wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kò owó lẹ̀ ó ní kán ní sùúrù náà òun lòun pẹ̀lú Kúnlé bá mú tán fi kúrò lọ́dọ̀ wa tán lọ lọ́jọ́ yẹn ìgbà tán kúrò lọ́dọ̀ wa lọ́sẹ̀ wálé lọ ọ̀nà míì. oṣù wo lẹ ń sọ yìí bàbá oṣù wo ni. ní last month. oṣù tó kọjá. oṣù kẹwàá. bẹ́ẹ̀ ni ìrìn àjò ìgbà tán wálé wá ẹ́ sígbà tó bímọ tán ní ó bímọ ẹ́ gbogbo ìrìn àjò bóyá ló ṣe lè ju bí nǹkan bíi àárín ọ̀sẹ̀ kan. náà nígbà tán kúrò pèsè ọ̀rẹ́ nìkan wà táyì lọ wà tó wà nítòsí ọ̀dọ̀ mi ní ọ̀nà Matthew mo wá ènìyàn lọ mo wá bẹ̀ mo ní ìrìnàrí Kúnlé mo ní òun pẹ̀lú ìyàwó ẹ̀ wá pé wọ́n ní ìdílé lẹ́nu ẹ̀ náà wá sọ pé ọ̀rọ̀ yóò yé òun pé ṣebí ìyàwó ẹ̀ pé Kúnlé ní ìyàwó tó ti lọ gbalé sọ́nà ó tún lọ gbalé sọ́nà míì ìgbà tí ọ̀rọ̀ ilé ìṣẹ̀lẹ̀ tí mo gbọ́rọ̀ lórí ọmọ ẹ̀ tí mo gbọ́ fúgàmù ọmọ ọ̀jẹ̀ mọ̀ mo tún lọ bá olóyè mo ní báyìí ni mo gbọ́ ilé ẹnìyẹn wá sọ pé ṣó yẹ kóbìnrin ilé ìwúrí ìwà ẹ̀ pé tìtorí pé áfà ìgbà tó ń pẹ̀lú ọkọ ẹ̀ ń jà nígbà yẹn pé ìgbà tó padà wá tó wá bẹ̀bẹ̀ pé òun wà bẹ̀ pé ó gúnyán wá lọ́dọ̀ yẹn pé iyán tó gbé wá lọ́dọ̀ yẹn pé wọ́n ìjọ òun pẹ̀lú ọkọ ẹ̀ wọ́n ìjọ jẹ ẹjọ́ kan bẹ́ẹ̀ ni. tó ó jẹ́ ìyàlẹ́nu fún mi ìyàwó ẹ̀yẹn wálé wá wọ́n ìjọ wá ni. màmá obìnrin yìí sọ mò ń gbọ́ yín sà. nínú ọ̀rọ̀ yìí àwọn tó wà nínú ilé ibi tó ti fẹ́ gbalé wọ́n rí èèyàn méjì mẹ́ta tó lè ṣe oníjẹ́rìí ní odò àdó ní Ìrẹ́mọ. obìnrin yẹn lòun ò mọ̀ yín rí póun ò bẹ́nikẹ́ni wá sílé póun ò wálé wá sílé ọ̀dọ̀ ẹni òun ò tẹ̀lé Kúnlé wálé lọ sí ibi kankan. bàbá bọ́lọ́ bàbá irọ́ ló ń pa irọ́ ló ń pa irọ́ dájúdájú obìnrin àánú ẹ̀ tí ẹ̀ ń ṣe mí àdéhùn ọkùnrin tó náà òun lòun lọ́mọ ẹ̀ ìbátí ẹ̀ ronú ara ẹ̀ dáadáa ẹ̀yin àgbàlagbà náà ẹ̀ kòwé pé ilé tó ń tò lọ́ máa lé ibẹ̀ ní òjì dàgbà. ó dà sà kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí sà àti. olóyè níyì àwòrò adóòlù. ẹ ṣé ẹgbọ́n tí bàbá olóyè yẹn sọ. mo gbọ́. kí lẹ fẹ́ sọ lé lórí. ó sọ mo fẹ́ sọ bí ibà wálé lọ fún mo fẹ́ bá rẹ̀ kò sí ìlú tí mo wà ṣé wọn ò lé mi jáde bẹ̀ mo fẹ́ bá wálé lọ wọn ò lé mi jáde. tẹ́ ẹ bá kúrò ní ọ̀dọ̀ ọkọ yín fún ọjọ́ bíi mẹ́ta yẹn lọ́dọ̀ Ọlọ́ládé gbọ́lẹ̀ máa ń lọ. ọ̀dọ̀ mẹ́mi ni mò ń lọ ara wọn ò dẹ̀ yá bọ́n wá sí lọ́jọ́ ilé jẹjọ ara wọn ò yá bẹ́ẹ̀ ni mò ń lọ wọn àdè lọ́wọ́n tí àwọn obìnrin là ń tẹ̀kẹ́ àwọn ọkùnrin wọn sẹ́yìn tó wọ́n fi ń jẹ. àwọn ẹ lọ bì kan tí mo sọ lẹ́yìn jẹ ìjọdógún tẹ̀ ń bẹ̀ pé kán máa bẹ̀ mí. a lọ àmọ́dé àníkan bẹ Kúnlé o. wọ́n bẹ̀ mí. àmì ò sí bẹ̀ mí nìkan mi sí bẹ̀ mí gbọ̀tán ni wọ́n pè é. wọ́n ní ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ mo wá ní rárá pé orí afẹ́fẹ́ lẹ́ wá sí. mi ní mẹ́ẹ̀mẹ́ àná mi ní mo sọ̀rọ̀ tó pè mí gan mo ní àjọ ṣàlàyé síra níbí mi sì pé mi wá síbí náà mi nìkan pè yín o. ó dà báwo ló ṣe wá rọrùn fún yín tẹ́ ń sunlé Ògúnlẹ́yẹ. mi ì sunlé Ògúnlẹ́yẹ o. tẹ́ ń sunlé Lọ́ládé. mi ì sunlé Ògúnlẹ́yẹ. tẹ́ ń sunlé Kúnlé. bẹ́ẹ̀ kọ́ sunlé Ògúnlẹ́yẹ ọmọ bí fún lẹ́tọ́mọdé ti bí wọn fún láti kúrò ńbẹ̀. báwo ló ṣe rọrùn fún yín tẹ́ ń sunlé Lọ́ládé àti ilé Kúnlé papọ̀. mi ì sunlé Ògúnlẹ́yẹ sẹ́ẹ̀ ilé Ògúnlẹ́yẹ Lọ́ládé ni mò ń sùn mi ì sunlé Ògúnlẹ́yẹ. báwo Kúnlé kọ́ báwo ló ṣe rọ̀ yín lọ́rùn. náà mò ń sọ mi ì sunlé Kúnlé mi àgbàtàjọ ń gbé lajọ ń sùn tajọ ń gbẹ̀dọ̀ mi gan ilé gbé lẹ́gbàá ọ̀dọ̀ mi gan ló ń gbé. ọ̀dọ̀ yín ni Kúnlé ń gbé. bẹ́ẹ̀ ilé mo gba ilé yẹn wá tó akẹ́rù bá mi kò tó fẹ́ ni tó ní mi láago mo kẹ́rù kúrò nílé yẹn. àbí wo lẹ gbọ́ ọmọ sí. àwọn ti kú wọ́n ti kú bàbá dọ́tọ̀ sẹ́yìn jáde náà fi gbé jáde sẹ́yìn. dọ́tọ̀ ló sọ bẹ́ẹ̀. mo ṣe wà gọ́ọ̀mì tí gbádùn mo ṣe mo ti kú mo ṣe gọ́ọ̀mì tí gbádùn mo ṣe wà àwọn ògùn àti sọ́tọ̀. àmọ́ ẹ ṣe dáadáa madam. àti sọ́tọ̀ níbẹ̀. ẹ ṣe dáadáa mo ti béèrè lọ́wọ́ wọn lọ́sẹ̀ tó kọjá náà bó lẹ sin ọmọ náà sí. ẹ dìde Mr. Ọlọ́ládé bó lọmọ yẹn wà. ọmọ ti sí ẹ̀kúlélé mi. ẹ̀kúlélé yín lẹ sí sí. bẹ́ẹ̀ sà. ọkùnrin ni àbóbìnrin. ọkùnrin ni. ó ti kú. bẹ́ẹ̀. ẹrù ẹlẹ́rù lẹ́mọ̀ sísẹ́ ẹ̀kúlé yín yẹn. ọmọ tí ì ṣe ṣebí obìnrin ló mẹni tó ní ọmọ. ó ní èmi ni mo ní ọmọ. èmi ló ní òun ní ọmọ. àmọ́ wọn ló ti kú. ó ti kú. ẹ ti ń gbìyànjú àtúntì ní mi báyìí.
tọ́lá bá fàjẹ́ sí torí gbogbo kan wà lọ́wọ́ Ọlọ́run. ẹ lọ́ọ̀fù ẹ̀ gan. mo lẹ́ẹ̀kì yẹn. gidi yàtọ̀ wà nù láìkì àti lọ́ọ̀fù. mo lọ́ọ̀fù ẹ̀. gan. bẹ́ẹ̀ sà. ẹ bá padà wáyé lọ́jọ́ mi òun lẹ́tùn fẹ́. àwọn ni màá fẹ́. láfàkùbà rẹ. Bọ̀dákúnlé ẹ wá. Bọ̀dákúnlé. Yes sir. Wọ́n lọ́mọ ti kú. Ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ? Olóòtú. Sà. Ṣẹ́rí nǹkan tá arákùnrin sọ. Bàbá aláìrọ́ ni. Mo ń bọ̀ náà. Ẹ jẹ́ àkọ́kọ́ sọ̀rọ̀. December January February àjọ ń gbélé lọ́dún tó kọjá yẹn ni. Ilé ibi táwọn gbé ní Ìjẹ̀mọ́. Ẹ lè lọ bẹ̀ kẹ́ lọ kọ̀ fáwọn. Kò sí gbogbo ara ilé yẹn tí ó mọ̀ mí. Gbogbo ọ̀rọ̀ tó wà sọ tó ní ọdún tó kọjá yẹn pé ọ̀dọ̀ ló wà. Ẹ lè sọ pé rọ ni. Èdè tẹ̀ fi lè sọ pé rọ ni. Àjọ ń sùn tájọ ń jí ni sà. Bóyá tẹ bá kú òlé lọ́sàn-án ẹ mọ ibi tó ń lọ ni. Ebi bọ̀ tí sísun alẹ́ yẹn àjọ ń sùn. Títí dọdún wo? Títí da ìparí oṣù kejì ọdún yìí. February ọdún yìí. Bẹ́ẹ̀ni ká tó jà àjọ sùn ara àbúrò ẹ̀ gan tí ò dá àgbàdo ara àbúrò ẹ̀ ò dá ní títí dandan babaláwo tó bá wọn tọ́jú ẹ̀ ó á máa gbọ́rọ̀ mi báyìí àríyọ̀. Babaláwo. Bẹ́ẹ̀ tó bá tọ́jú àbúrò ẹ̀. Ṣé àríyọ̀ lódò àdó? Bẹ́ẹ̀ni ẹ lè kọ̀fáàmù lẹ́nu ẹ̀. Ẹ̀yin lè gbé àbúrò yẹn lọ lé babaláwo. Àwọn náà gbé lọ́bẹ̀ gbẹ̀gbẹ́ ilé ọ̀dọ́ wa ni tó èmi náà gbó káàtì dáná oúnjẹ nínú ilé ẹni á lọ gbóúnjẹ fún àbúrò ẹ̀ ilé kan ló láàrin wa. Ẹ lè kọ̀fáàmù gbogbo nǹkan tí mò ń sọ yìí kẹ́tẹ̀ lọ sáǹsọ Ayégúnlẹ̀. Àti dé gbogbo bẹ̀. Bóyá arábìnrin bóyá ó ìwà bẹ̀bẹ̀ lójú nínú torí èmi ò lè ṣe oko náà fi bọ́ ọmọ yìí torí arábìnrin kò títí da inú oṣù kẹwàá ẹ báyìí inú oṣù kẹwàá ẹ kò ju ọ̀sẹ̀ kan tá bímọ tó sì kúrò lọ́dọ̀ mi. Àmọ́ àwọn táìmù kan wà tẹ́ ń wa tẹ́ ẹ̀ mọ̀ ibi tó wà mọ́. Kó tó nígbà tó tí mo gbọ́ báríkà ni mo ní mo gbọ́ mo sọ̀rọ̀ ó ní láti bẹ̀rẹ̀. Ó dáa bọ́rọ̀ ṣe wá rí ìsà wọ́n lọ́mọ ti kú ṣé ẹ sì fẹ́ràn ìyàwó yín. Kó má bá jẹ lọ èmi ìrandíran alágbèrè èmi kì í bá wọn ṣe. Ṣé ẹ sì fẹ́ràn ẹ̀ bóyá ká bá yín parí ẹ̀. èmi ò kò sí fẹ́ mọ́ lọ́kàn mi mọ́ èkó sí fẹ́ mọ́ lọ́kàn mi. Tó bá jẹ́ pọ́ mo ò tí ì kú báyìí a mọ̀ fà lọ. Lára iṣẹ́ ìwádìí wà lẹ́rí tá a bá dé bàbá olóyè àtàwọn ibi tá a lọ lọ́sibítù. Àwọn kan níbi ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tó nílé mẹkáníìkì tó ti wá ń bẹ̀bẹ̀ ní ọjọ́ mọ́dọ̀sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀ni. Gbogbo rìkọ́ọ̀dù ẹ̀ gan wọ́n sẹ̀dí ẹ̀ sí yín. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ wà lọ́wọ́ wa. So o kò sí bó ṣe ń bẹ̀bẹ̀. Àǹtí gbogbo ibi tẹ́ ẹ ti ń bẹ̀bẹ̀ pápátá ló wà lọ́wọ́ wa tẹ́ ẹ ti ń bẹ àwọn ènìyàn. Ẹ dìde sà ẹ dìde sà ṣẹ́rí gbogbo ibi tí àwọn yín ti ń bẹ̀bẹ̀ pápátá ló wà lọ́wọ́ wa tó ti lọ ń bẹ àwọn ọkùnrin pé kán dáríjì òun. Ìyàwó yín yìí ojú rẹ̀ mo ti ń sọ yìí. Nǹkan ó lọ bẹ̀bẹ̀. Ó ti lọ kó wá já mi pé mo parọ́ ó wà lọ́wọ́ mi. Ó lọ bẹ̀bẹ̀ mi ò mọ̀ bó lọ bẹ̀bẹ̀ báyìí. Ó ti lọ bẹ̀bẹ̀ ó ń bẹ̀bẹ̀ pé kí wọ́n dáríjì òun ó wà lọ́wọ́ mi báyìí kó já mi ẹni àǹtí ṣé mo parọ́ mọ́ yín. Ẹ wá lẹ́yìn tó bẹ̀rẹ̀ ẹ dìde bọ̀dá ẹ dìde náà ní tó béèrè tí fẹ́ béèrè lọ́wọ́ yín. Àǹtí ẹ wá ẹ jókòó. Gbogbo àwọn ibi tẹ́ ẹ ti ń bẹ̀bẹ̀ pápátá ló wà lọ́wọ́ mi bí mo ti dúró yìí. Ṣé mo parọ́ mọ́ yín? Rárá kì í ṣe bó bá ṣe wù wọ́n. Gbogbo ibi tẹ́ ẹ ti ń bẹ̀bẹ̀ pápátá pé àṣìṣe lẹ ṣe lórí ọ̀rọ̀ pé Kúnlé ọkọ yín ni gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi bí mo ti ń dúró yìí. Ṣé mo parọ́ mọ́ yín? Rárá èmi mò ń bá yín sọ̀rọ̀ ẹ mọ̀ pé ọ̀rọ̀ mi béèrè question lọ́wọ́ àwọn èèyàn yín mọ́ báyìí. Ṣé mo parọ́ mọ́ yín ọ̀rọ̀ tí mò ń sọ yìí? Rárá èmi ni mò ń bá yín sọ̀rọ̀ báyìí gbogbo tí mò ń sọ yìí gbogbo bí tẹ́ ti ń bẹ̀bẹ̀ pátá mo ní lọ́wọ́ bí mo ti dúró yìí ṣé mo parọ́ mọ́ yín báyìí? Mo rò pé ẹni mo parọ́ ni. Ẹ dìde ó ti tán tẹ́ ti ń bẹ̀bẹ̀ pé kán bá yín bẹ Kúnlé pé o ní bàbá ọmọ òun ní bàbá ọmọ gbogbo ẹ̀ mo ní lọ́wọ́ o. Ẹ dìde bọ́dá wá. Ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ lẹ́nu mi báyìí báwo ló ṣe rí lára yín? Ó yà mí lẹ́nu o. Gbogbo ibi tó ti ń bẹ̀bẹ̀ pé ọkùnrin ló lóyún tó lọ́mọ ó wà lọ́wọ́ mi bí mo ti dúró yìí. Ó ti dá yín ló ti sọ lójú yín báyìí. Kí lẹ pé yìí? Mo ní ṣe bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ yà mí lẹ́nu o. Ó yà yín lẹ́nu. Báwo ló ṣe rí lọ́kàn yín báyìí? Ó yà mí lẹ́nu o. Ó yà mí lẹ́nu sẹ́ẹ̀. Ó yà yín lẹ́nu. Bẹ́ẹ̀. Àyàwó yín ni àgbélébùú yín ni.
ó ti yẹ yín báyìí yóò tún bí ọmọ tiyín náà fún yín bọ̀bọ̀ obi tó ti bẹ̀bẹ̀ pé kán bó ń bẹ ọkùnrin yìí ọkọ òun ni gbogbo ẹ̀ ó wà níbí tó bá wá ní ó tiẹ̀ ti sọ pé yes mo rò pé yóò sọ pé rárá kí n bá máa dá sí gbòòrò kẹ́ fúnra yín gbọ́ àbí ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ náà ìfẹ́ ò ní bàjẹ́ o ṣe gbọ́ ọlọ́run ó yọ̀ǹda àwọn alálùbáríkà fẹ́yìn méjèèjì èèyàn máa ń ṣẹ̀ à ń ṣe ọlọ́run gan ń dáríjì yàn ó ti ṣẹ̀yìn náà nìyẹn àbí ẹ ti sọ lẹ́ẹ̀kan pé ẹ nífẹ̀ẹ́ gan ẹ dẹ̀ sì nífẹ̀ẹ́ rẹ̀ gan èyà. ṣé ẹ mọ̀ pé Ògúnléyè ṣì ń wá wá tó bímọ mẹ́ta fún. Ògúnléyè yẹn ìgbà tó wá wá. ló sùn lé wọn fún ọ̀sẹ̀ kan. mo béèrè lọ́wọ́ ìyá ẹ̀ o níwájú Ọlọ́run àti èèyàn torí ọ̀sẹ̀ tó kọjá gbàtà ń ṣe program yẹn mo tan rédíò mo á béèrè lọ́wọ́ ẹ̀ mo ní ṣe bí ẹni tó ti bímọ fún tó bímọ mẹ́ta fún kí ló tún lọ ń ṣe bẹ́ẹ̀ ó ní rárá ó ní òun kàn lọ sọ́dọ̀ mọ́mì òní ó ní òun bá ń bẹ̀ mo á ní ló wá bá ń bẹ̀ mo ní odidi bí ọ̀sẹ̀ kan agogo bẹ́ẹ̀ ṣe ń sọ́ bíi ni mo gbọ́ lórí rédíò. kí ló wá sọ fún yín. ó ní rárá ó ní kò rí bẹ́ẹ̀. ṣé ẹyin bẹ́ẹ̀ gbọ́ lẹ́nu ìyá rẹ̀ tó lórí bẹ́ẹ̀. ìgbà tó wá yá ni mo gbọ́ lẹ́nu ìyá ẹ̀. ó rí bẹ́ẹ̀. kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ní yá yín ṣe gbọ́ bọ̀dá Kúnlé ló ní. Mr. Kúnlé. Yes sir. ẹ mọ̀ ń làágùn. ọ̀gá. ẹlẹ́fẹ́ sọ nǹkan kan ẹ̀ ń làágùn torí báyìí ẹlẹ́fẹ́ sọ nǹkan kan láàrin ìṣẹ́jú kan ní kí lẹ fẹ́ sọ torí ojú ọjọ́ yẹn ti. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ owó ẹ̀rù ọmọ tó gbà lọ́wọ́ mi tó mímí ò mọ bọ́n ṣe lè dá owó ẹ̀rù yẹn padà fún mi. wọ́n gbowó ẹ̀rù ọmọ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni nígbà èlò. 200,000 ìgbà méjì ni ìyàwó yẹn gbà lọ́wọ́ mi. ṣe transfer ẹ ni. rárá káàṣì ní nígbà tó wá sọ́dọ̀ mi. 200,000. bẹ́ẹ̀ ni 100,000 ni mo fún nígbà kankan eléyìí tó gbà lóṣù kẹjọ ó wà ń bẹ̀ tóṣù kẹsàn-án ó wà ń bẹ̀ so mo ṣe ń ṣiṣẹ́ mo ṣe ń ṣe làágùn ní iṣẹ́ ọ̀kadà kò sẹ́yìn tí ò mọ̀ ibi iṣẹ́ ọ̀kadà bí iṣẹ́ ìwú ni. Ọlọ́ládé ń rẹ́rìn-ín iṣẹ́ mọ̀ sí ni. mi ò mọ̀ sí o ògbówó mi ò rówó kankan lọ́wọ́ ẹ̀ o. ẹrù ọmọ rẹ ẹgbẹ́ 50,000 lórí ẹrù ọmọ tó rà. owó tó gbà lọ́wọ́ mi ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀. ẹ dìde sà ó fẹ́ sọ nǹkan kan ẹjọ́ Ọlọ́ládé Mr. Ọlọ́ládé fẹ́ sọ nǹkan kan. owó ló gbà lọ́wọ́ mi ni. ọmọ rẹ ẹgbẹ́ 50,000. olóòtú mi ò rówó kankan lọ́wọ́ ẹ̀ o kò gbowó kankan. ìyàwó yín ló ń gbowó ẹ dìde. gbogbo òun náà fẹ́ sọ̀rọ̀ mu. ìyàwó yín ẹ dìde Mr. Ọlọ́ládé. mi ò rówó kankan lọ́wọ́ ẹ̀ o. ó ń bọ̀ wá àǹtí. torí ẹni sùúrù àǹtí Lọ́lá àǹtí Fọlákẹ́. bẹ́ẹ̀ sà. èlò lówó ẹrù ọmọ tẹ́ ẹ mi bá. ìgbówó lára náà mo fẹ́ sọ mi ìgbówó lára o. ọ̀pẹ sọ pé 50,000. ọ̀rọ̀ mi èrùkì ọkọ̀ mi rà lọ́tọ̀ ọkọ̀ mi rà fún mi ni mò ń sọ pé pé tí mo rà ta ni mò ń sọ ẹgbẹ́ 50,000 naira ẹgbẹ́ bí ẹ̀gbọ́n rí àkísàlẹ̀ 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 àti wẹ́lẹ́ tó fẹ́ tó kò náà pín náà ni mò ń sọ tọkọ̀ mi rà ẹgbẹ́ 50,000 naira náà ni mò ń sọ ọ̀rọ̀lẹ́ pa ẹ̀rọ náà ni mò ń sọ tọkọ̀ mi náà ni mò ń sọ ọ̀rọ̀lẹ́ pa mẹ́gbẹ́ lọ́rẹ̀ o mẹ́gbẹ́ lọ́rẹ̀ o pé ọkọ̀ mi ni mò ń sọ ẹni pé níta rà ẹgbẹ́ 50,000 naira mẹ́gbẹ́ lọ́rẹ̀ o. èmi fúnra mi èmi fúnra mi. Mr. Ọlọ́ládé ayé lẹ́rù ọmọ mi. ṣùgbọ́n gbogbo ohun tá a ṣáà rí díẹ̀ ti fi múlẹ̀ báyìí ẹ ti rí ọ̀rọ̀ Ògúnléyè. mọ ọ̀rọ̀ Ògúnléyè. ẹ dẹ̀ ti rí pé ìyàwó yín dẹ̀ ti sọ pé lóòótọ́ ló ń bẹ̀bẹ̀ tẹ́ ti gbọ́ ẹ ti gbọ́ gbogbo ẹ̀. ṣùgbọ́n ìyàwó yín sọ pé tí mo ti fìdí ẹ̀ múlẹ̀ ni mò ń sọ fún yín pé ẹni tó ló lọ́mọ nìyí ṣùgbọ́n ọmọ ti kú ojú ẹ̀ mo ti ń sọ yìí Kúnlé ló lọ́mọ ojú rẹ̀ mo ti ń sọ yìí ẹ jẹ́ kó sẹ́ Kúnlé ló lọ́mọ òun nìyí Kúnlé ló lọ́mọ ṣùgbọ́n torí pé wọ́n lọ́mọ dókítà sọ pé ọmọ ti kú ó ti kú ẹ̀yin lẹ́yìn lẹ́sìn sísí ọmọ ọlọ́mọ lọ́lọ́ sísẹ́ kù lẹ́yìn ọmọ Kúnlé lọ́lọ́ sísẹ́ kù lẹ́yìn o ẹ̀ lànà lẹ̀ òun ni mi ojú mi ìsọ lẹ́yìn rẹ̀ ojú ẹ̀ mo ṣe Kúnlé ló lọ́mọ Kúnlé ló lọ́mọ ó nìyẹn ojú rẹ̀ mo ti ń sọ yìí kílẹ̀ ẹ wá dorí kodò Mr. Ọlọ́ládé ẹ má dorí kodò wọ́n bì tí yín fún yín bọ́ ọmọ ọlọ́mọ lẹ lọ sí sẹ́ẹ̀kù lé yín o ọmọ Kúnlé lẹ lọ sí sẹ́ẹ̀kù lé yín o ẹ dorí kodò ẹ fẹ́ wí nǹkan kan ẹ lè wí nǹkan kan mọ́
ẹ fẹ́ sunkún sá ẹ lọ bẹ̀rẹ̀ eré mi lálẹ́ yìí yóò bí ẹ lọ bẹ̀rẹ̀ mi lálẹ́ yìí àǹtí ẹ ṣe dáadáa rárá ẹ ṣe dáadáa mọ́mí yín náà ò ṣe dáadáa àwọn àbúrò yín àtẹ̀gbọ́n yín tó wá ń pariwo ń bí wọ́nrán wọn mọ̀ dákẹ́ lọ́jọ́ tí wọ́n wá ń pariwo mo mọ̀ pé torí mọ̀ pé àṣírí ti tú sí wa lọ́wọ́ rẹ̀ di àbúrò kí lórúkọ àbúrò yín yẹn ná. àárín ọlá àti ẹ̀gbọ́n yín kí lórúkọ ẹ̀gbọ́n yín yẹn. ojú mi ni ẹ wò ojú mi ni ẹ wò ẹ lọ gbé ọmọ Kúnlé ẹ lọ gbé fún Lọ́ládé ọmọ Kúnlé wá kú ẹ lọ sísẹ́ ìkùlé Lọ́ládé náà sì rèé ó ti bímọ rí tó jẹ́ pé lọ́jọ́ némì ni wọ́n wá gbọmọ lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ yín jọ fẹ́ àpérò Mr. Kúnlé gbogbo owó tẹ́ ẹ ti ná Ọlọ́run ó di fún yín Ọlọ́run ó ṣe aya mi àbí sorry Ọlọ́run mi mọ̀ bóyá ìfẹ́ sì nínú ọ̀rọ̀ tí ó padà parí sí Ọlọ́run mo mọ̀ pé ẹ̀kọ́ pọ̀ nínú ọ̀rọ̀ yìí àǹtí ẹ̀ ṣe dáadáa ẹ mọ̀ lọ ẹ mọ̀ já o ẹ kọ́kọ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀. kò sí pé mo tún padà ń wá bí. ẹ lè padà ọ̀rọ̀ ti tán bẹ́ẹ̀ ọmọ ti kú àmọ́ tàbí tó bá fi jẹ́ pé fẹ́ wá lọ wú òkú ọmọ yín lẹ́yìn ilé Lọ́ládé ló kù òun ṣe ń sọ lójú ìyàwó yẹn rí pé kò lè jà míyàn ẹ̀yin lẹ lọ́mọ. kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe so mo ṣíjú ẹ̀ fún wọn. ẹ ti ṣíjú kí lẹ wí. mo ṣíjú ẹ̀ fún wọn. ẹ ṣe ojú òkú ọmọ fún wọn. a ti jíṣẹ́ yín Sunday Akànnì. yes sir Mr. Lọ́ládé kí lẹ wá fẹ́ sọ sọ́rọ̀ tó wà ń lẹ̀ báyìí láàrin ìṣẹ́jú kan. ọ̀rọ̀ náà ò yé mi o. sá kò yé mi sẹ́yìn. kò yé yín mọ́. àti bá Ọlọ́run kò yé mi mọ́ o. ẹ lè kọ̀yàwó yín ẹ ti kọrin ìfẹ́ bí èjì òwúrọ̀ lẹ́ẹ̀kan látàgbàrá Elédùmarè ló ti ṣàn wá ìfẹ́ yín ò ní bàjẹ́ o ẹ lọ tún náà mi ìdá ọ̀sẹ̀ tí ń bọ̀ láàmú ọ̀pàdé.